kérésì tí a wà yìí èrèjè ìgbàgbọ́ léwu. Kì í gbé erin lórí ká máa fẹsẹ̀ ta ìra nílẹ̀. Èèwọ̀ ni ìṣọ́ra ṣóun lóògùn àgbà. Ewu bẹ́ẹ̀ lọ́nà ìrìn àjò democracy ara. Èṣìṣì Nàìjíríà ó tẹnu bọyìn, ta ni yóò gba Nàìjíríà? Àfàìmọ̀ kéṣìṣì Nàìjíríà má ṣe kú sórí oyin àfàìmọ̀. Ohun gbogbo tó ń dọ́kọ́ ní wúrà rárá. Ohun gbogbo tó bá ti dùn ládùn jù ló ń pa ni.